hallelujah. Ọmọ Ọlọ́run ẹ jẹ́ ká kí hallelujah. Àwa tí a jẹ́ aláyọ̀ nínú oṣù kẹwàá yìí tí àwa tí ìbùkún Ọlọ́run ti wọnú ayé lóṣù yìí tá a ti rà nígbà tó tún jẹ́ oṣù ìbùkún oṣù ìkórè wa ẹ jẹ́ ká kí hallelujah. Ẹ jẹ́ ká jókòó. Let's be seated. Ṣé ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? Give God the glory. Ẹni tó mọ̀ wá tó mọ̀ wá. He is our creator. Aláàánú. Merciful. Olóore. Wondrous one. Ọba tó pa wá mọ́ nígbà gbogbo. God that has kept us. Àánú Ọlọ́run kò ní fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀. His mercy not leave us in Jesus' name. Láì gbà wá lákòókò. Without taking much of our time. Òní tún ni ọjọ́ ológun kejì nínú oṣù kẹwàá. Being the second Sunday in the month of October. Ti ọdún 2021. 2021. Ní agbára Ọlọ́run gbogbo ọjọ́ wọ̀nyí tí a rí lónìí, a ó bá wọn ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé àti láàyè. We pray Àti ní we àyè more of it in Jesus' a name. ó rí àánú gbà. Mo kí ọkùnrin, mo kí obìnrin, Greet you all, mo kí ẹ̀yin bàbá bàbá, our fathers, mo kí ẹ̀yin màmá màmá, our mothers, mo kí àwọn àǹtí mi àtàwọn bọ̀dá mi. our brothers and sisters. Olúwa yóò mú wa délé láyọ̀ àti àlàáfíà. They will inherit the kingdom of God in Jesus' name. Ohun kan tí mo mú wá láàárọ̀ yìí, What He has brought here yet, láì fi bá wa ní àkókò, without taking much of our time, òun ní ọ̀nà méjì tó wà níwájú wa. is about the two ways in our front. Ọ̀nà méjì tó wà níwájú wa. Two ways. Àwọn kan gbàgbọ́ pé tí àwọn bá ń tọ ọ̀nà kan nínú méjì yẹn, Some believe when you are on one path amongst the two, wọ́n bílíìfì wípé àwọn ti kọ ìtàn. they believe they've written a story. Ṣùgbọ́n wọn ò mọ̀ pé títọ̀ ọ̀nà yẹn kìí ṣe ọ̀nà láti kọ ìtàn. Not knowing that that journey is not for you to write a story. Ọ̀nà láti kọ ìtàn òun ni ọ̀nà àkọ́kọ́ tí màá ṣàlàyé fún wa. The first one he would explain is meant for story. Ṣùgbọ́n ọ̀nà kejì yìí ni gbogbo ènìyàn ń sátọ̀ tí wọ́n rò pé àwọn lè kọ ìtàn. But this second one is the one people are running after, thinking there will be a story at the end of it. Bí a bá rí ẹnikẹ́ni ní ojú ọ̀nà yẹn tó bá ń tọ ọ̀nà náà, kò lè rí ìtàn rere kọ. If found on that path, you won't have a good story to write. Ẹ jẹ́ ká sáré wo nínú ìwé òwe orí kẹrìnlá. Let's look at the book of Proverbs 14. Ká wo ẹsẹ̀ ìkejìlá. Let's look at verse Kí 12. n tó wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí mo mú wá. Before he explains further, the Proverbs 14 verse 12. Ẹ bá mi fún mọ́mì ní microphone tàbí kí ẹ súnmọ́ wájú mà. Ọ̀nà kan wà tó dàbí ẹni pé ó dára lójú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ ní ọ̀nà ikú. Yes. Mo gbọ́ yìí. Ẹ ṣe ibi tí mo ti ẹ̀fẹ́ ló gangan náà nìyẹn 14 verse 12. There is a way which seemeth right unto a man, but the end thereof are the ways of death. Even in laughter, the heart is sorrowful, and the end of it makes heaviness. Ọ̀nà kan wà tó dára lójú ìran ènìyàn. There is a way, a path which seems to be good in sight of man. Ṣùgbọ́n ọ̀nà yìí ọ̀nà ikú ni. But this way leads to death. Ṣùgbọ́n ọ̀nà kan wà tó dára tó yẹ kí a máa tọ̀. But there is a way which is meant for us to go through. Ọ̀nà yẹn gangan ni ayé lè kọ̀ sílẹ̀ lónìí. This is the path which we human beings rejected today. Gbogbo aláṣọ fún máa ń bá wa sọ wípé kò sí nǹkan mẹ́ta, nǹkan méjì ló wà. You know, he has always told you about you having two things on earth, not three. Ọlọ́run, Sàtánì, God and Satan. òkùnkùn, ìmọ́lẹ̀. Light and darkness.
ọkùnrin àti obìnrin ló máa rí ọmọ bí. Male and female. Positive and negative ló tan iná. We have both positive and negative end. Positive and negative ló ń mú fún mọ́tò wa. Same as the one using moving our vehicles. Gbogbo tó jẹ́ nǹkan tó wà electrical. For everything that seems to be electrical. So ó jẹ́ positive and negative, ó jẹ́ fóònù wa, ó jẹ́ radio, anything tó bá ti wà ní under technology. We have the North Pole and the South Pole in every form of technology. Ayé wà ní méjì. This world is divided into ọ̀run àti ilẹ̀. We have heaven and earth. Ìgbà òjò, ìgbà ẹ̀rùn. Time for raining and sunning. Gẹ́gẹ́ bí ìwé oníwàásù oníkẹta ṣe sọ wípé ohun gbogbo ni àkókò wà fún. Just the way the book of Ecclesiastes has told us that there is time for everything. Òun tilẹ̀ jẹ́ kó yé wa wípé ìgbà bíbí ni àti ìgbà kíkú. This even explores further to tell us there is time for burning, there is time for death. Mo ń sọ nípa báwo la ṣe lè rí ìtàn ayé wa kọ. Then we're telling you how can you write the story of your life. Ibi tí àwọn èèyàn fẹ́ sáré lónìí tí wọ́n lò bá wọn fi lè kọ ìtàn. On this path, people keep running thinking they will have the right time to write a story. Tẹ́lẹ̀ mi bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ sí rówó. When some start working to earn their means. Ohun tó kù ni pé kó máa sáré pé mo fẹ́ là, mo fẹ́ kọ́lé, mo fẹ́ gun mọ́tò, mo fẹ́ joyè. And the next thing is to think about prosperity. Àwọn nǹkan wọ̀nyí sì jẹ́ ọ̀nà tí a ò lè fi bá kọ ìtàn. And these parts are those parts we can't write a story. Tí a bá fẹ́ rí ìtàn ayé wa kọ. If you want to write a story of your life, a gbúdọ̀ kọ ìtàn wa nínú Ọlọ́run. it must be in Christ. Gbogbo ẹ̀dá tó bá wà láyé tó bá jẹ́ pé eré pé mo fẹ́ là, mo fẹ́ lu, mo fẹ́ kọ́lé, mo fẹ́ ra mọ́tò, tó bá yẹ kó wà lọ́kàn ẹ̀ nìyẹn, ìwé ẹni bẹ́ẹ̀ kò lè rí ìtàn rere kọ. If everything you always think of is prosperity, buying of cars, houses, and so forth, luxury things, then you cannot write a good story. Tí a bá wo ilé ìṣọ́ Sólómọ́nì lónìí, if you look at the house of Solomon today, góòlù ńlá ló fi kọ́. was built with gold. Gbogbo ilẹ̀ everything níbẹ̀ góòlù ni. Same as the floors. Ṣùgbọ́n lónìí, àwọn tó bá lọ sí Jerusalem lè sọ nípa rẹ̀, kò síbi tí wọ́n ti lè rí ìpele kan lórí èkejì nínú gbogbo ilé tí Sólómọ́nì kọ́. But if you go there today, those things are no more. Bí a bá kọ́lé, a ò kọ ìtàn. If you build a house, you're not writing a story. Bí a bá lówó, a ò kọ ìtàn. If you're wealthy, you're not writing a story. Bí a bá ní mọ́tò tó pọ̀ rẹpẹtẹ, àbá lẹ́sìn lẹ́kàn, a ò kọ ìtàn. If you have numerous cars, numerous luxury things, you're not writing a story. Gbogbo àwọn tó fi èyí mú ayé wọn dùn, wọn ò rí ìtàn kankan gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a kà nínú ẹ̀sìn ìbẹ̀rẹ̀ oṣù tuntun, èyí tí a kà nínú ìwé Ábákúkù orí kejì tí a kà ní ọjọ́ Thursday. Eléyìí jẹ́ nǹkan tí oníwàásù pè ní asán nínú asán àti òmúlẹ̀mọ́fò. For all those things you acquire and for your own self and loving. So all these things are not writing a story. Ṣùgbọ́n ọ̀nà wo ni a fi lè kọ ìtàn rere tàbí tí a lè kọ ìtàn ayé wa nínú ayé yìí tí kò fi ní lè parẹ́? Then how can you write a story in this life that will be written till eternal? Ohun tí a máa ṣe rèé, Bíbélì tọ́ wa nínú ìwé Matthew orí kẹfà ẹsẹ̀ ìkọkàndínlógún, Matthew 6:19. Báwo la ṣe lè rí ìtàn ayé wa kọ tí a ò fi ní parẹ́ láéláé? Ẹ má ṣètò ìṣúra jọ fún ara yín ní ayé níbi tí kòkòrò àti ìpara máa ń bà á jẹ́ àti níbi tí àwọn olè tí wọ́n lè wá tí wọ́n tún lè ja gbogbo nǹkan ló lè lọ. Ṣùgbọ́n tí ẹ bá wo ẹ̀kọ́ yẹn ni pé kò kọ́ pọ̀ mọ́ra wọn, wọ́n differentiate ẹ̀ ni. If you look at that passage, you see everything was written with clarity. Nítorí pé wọ́n sọ nípa A and B
nínú ẹ̀kọ́ yẹn words and opposites. because it has two parts. Ó ní ká tó ìṣúra wa jọ fún ara wa ní ọ̀run ẹ bá mi kà á mọ̀. Níbi tí kòkòrò àti ìpara kò lè bàjẹ́. àti níbi tí àwọn èkó lè wọlé. Ẹ ṣe láti jalè hallelujah Hallelujah. láàárọ̀ yìí This morning, ọ̀nà tó fi lè kọ ìtàn ayé rẹ tí òfin ní parẹ́ how you can write the story of your life that will remain òun ni kó o fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run. is to put your trust in God. Màá wá sọ àwọn ọ̀nà tí ó kọ́ wa òfin lè parẹ́. Then I will tell you the ways in which your name will be till eternity. Màá sì fi ìtàn kékeré kan gbé ọ̀rọ̀ mi lẹ́sẹ̀ tó ṣẹlẹ̀ lójú mi. And he will tell you a story that will ginger this. A ti sọ nípa Solomon tó kọ́ ilé ìṣọ́ ṣùgbọ́n tí ilé ìṣọ́ náà kò sí mọ́ lónìí. You heard about the story of Solomon and how the buildings and inheritance are no more today. Òun náà ló sọ nípa ìwé oníwàásù. This is also in the book of Ecclesiastes Torí ohun ayé asán ni. that says everything on earth is vanity. Ẹ̀yin akọrin sáré bá mi kọ orin yẹn. Let's sing this Orin kan song. tó sọ nípa ohun ayé asán ìrẹ bàbá mímọ́ dàpọ̀ wá gbà wá. Ṣé kìí ṣe 774? Ẹ bá mi wo 774 náà. Ohun ayé asán. A máa ń lo orin nígbà tí a bá wà níbi ìsìnkú. Ẹ wò ẹ yẹ̀ wò. Kí ló wà 774? Ok, ẹ bá mi sọ kíkọ. Mímọ́ ni Jésù Kristi, yes. Nígbà tá a bá sí mọ́ wọ́n ti wá Jèhófà. Irọ́ ibi tí mo fẹ́ lò kọ́ nìyẹn. Orin kan sọ níbi kan pé ohun ayé asán, ohun ayé asán. Ẹ ó yá ẹ bá mi kọ́, ẹ bá mi kọ́, ẹ bá mi kọ́. Hallelujah. Hallelujah. A jẹ́ pé orin ìjọ mímọ́. This is to tell that celestial song Ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé is as laid down that gbogbo iṣẹ́ lábẹ́ ọ̀run every work under the heaven asán ni. is vanity. Ṣùgbọ́n ọ̀pọ̀ lónìí But many today, tó bá dénú ayé, when they come to this world, èṣù á gbé ohun mèremère ayé síwájú wọn. the devil will bring lovely things to their front. Ẹni tá à ń sìn tá à ń pe orúkọ rẹ̀ mọ́ Ọlọ́run lónìí ti ṣe Jésù Kristi. The God we serve, which is Jesus Christ, Ìjẹ́ àwa tá à ń tẹ̀lé Jésù Kristi jẹ́ àárín nípasẹ̀ tó ti Jésù fẹ́.
we the followers, are we actually walking according to His will? Ìjẹ́ a fi ìwà wa àti ìṣe wa, ìjẹ́ a fi hàn pé à ń tẹ̀lé Jésù. Are we showing that in our attitude and our ways that we are following Christ? Lọ́nà wo ni? In which way? Èṣù dé. The Satan came Ó wá láti tàn Jésù jẹ. to deceive Christ. Ó wá láti fi gbogbo ohun mèremère ayé lọ Jésù. Showed Christ lovely things. Ó ní tí ó bá lè forí balẹ̀ fún òun ní gbogbo nǹkan ayé lòun máa fi lé lọ́wọ́. Says, if you can bow down for me, then I will give you everything I have. Ṣùgbọ́n ẹni táwọn àwòkọ́ṣe rẹ̀ ṣe ẹ̀sìn lónìí. But this person we are looking up to today, Ìwé mímọ́ sọ fún wa yí pé ó sọ wípé Olúwa Ọlọ́run ni kí a ti kọ́ mọ̀rọ̀ Ọlọ́run pé Olúwa Ọlọ́run rẹ ni kí ìwọ kí ó forí balẹ̀ fún. he makes us understand that it is God, your God, the one you serve, is the only one you should bow down to. Jésù ò forí balẹ̀ fún ohun gbogbo tí Sàtánì gbé wá síwájú ẹ̀. Which Christ did not bow down his head for everything Satan showed him. Dípò èyí, In regards to this, ó fi èṣù bú. he rebuked Tí a Satan. bá lè wo ìwáyé Jésù, If you look at the ways of Christ, kò bá wọn kọ́lé, he didn't build any house, kò bá wọn gun mọ́tò. even cars. Ẹṣin gan ọkàn tó gùn gan, ó ní kọ́ lọ mú wá ní bí kéèyàn yá lọ́wọ́ ẹni tó ní ni. Even the donkey he rode on, he had to borrow it. Àti pé òun pàápàá ló ní gbogbo nǹkan yẹn lójúlójú, òun ló ní àṣẹ ló kàn bá pípọ́ lọ tu wá fóun. Even in as much he owns everything, he did not get it for himself. Ọkùnrin yóò máa bímọ. He didn't even reproduce. Ọkùnrin yóò máa fẹ́yàwó. He didn't get married. Ọkùnrin yóò máa bá wọn ṣe ohun ayé. He didn't do earthly things. Òun máa ní gbogbo wa ń tẹ̀lé lónìí ká lọ bá ń sin Jésù. And we are following his path today. Lónìí, Today, ìránṣẹ́ Ọlọ́run máa ń gun jẹ́ẹ̀tì. we have our church workers or our pastors that fly jets. Lónìí, Today, ìránṣẹ́ Ọlọ́run máa ń lo ẹlikọ́pítà. we have God's workers who have luxury things. Lónìí, Today, àwa olùsìn Ọlọ́run máa ń kọ́lé alárinrin, a máa ń gun mọ́tò tó dára. even we build mighty houses and cars. Àwa sọ wípé kò dára láti ní. We will not say it's not good to possess them. Ohun tó dára ni kéèyàn lówó. It's a good thing to be rich. Ohun tó dára ni kéèyàn lówó, kó bímọ, kó kọ́lé, kó dẹ̀ ra mọ́tò, kó dẹ̀ wà nípò tó dára. It is a good thing to have everything. Ṣùgbọ́n ìjà tó ìṣúra wa jọ sí ọ̀run. But are we actually building everything according to Bí Christ? olówó bá lówó, If a rich man is rich tó wà nípò tó dára, and is in a good position tó bá fi owó rẹ̀ mọ́ Ọlọ́run, and does everything according to the will of the Lord, yóò rí ìjọba Ọlọ́run wọ o. we inherit the kingdom of God. Olóyìnbó kan sọ òyìnbó kan tí mo gbọ́. An Englishman says Ó ní it is not our wish to be poor. that it is not our wish to be poor. Kì í ṣe ìbùkún wa ni láti tòṣì. It is not our wish. It is not our wish to be poor. Kì í ṣe ìbùkún wa ni láti tòṣì. Ká sọ pé torí pé à ń sin Ọlọ́run ká wá tòṣì rárá. Not because they serve God that you should remain poor. No. Ẹ sílẹ̀ kò fa ohun tó wà ta. Let those that are outside come in. Ṣùgbọ́n But ká tó ìṣúra wa jọ sí ọ̀run. if you arrange your riches for heaven, Ká tó ìṣúra wa jọ sí ọ̀run. your riches for heaven, Bàbá kan fẹ́ kú nílé Ifẹ̀. the certain man that wants to die dead in Ilefe, Ìgbà tí bàbá yẹn fẹ́ kú, at the point of death, bàbá yẹn ṣe nǹkan kan tó yà mí lẹ́nu. he did something. Bàbá tó súnmọ́ mi tímọ́tímọ́ ni torí pé mo ń rí kọ́ọ̀dù lọ́wọ́ mi ò ní lè dárúkọ bàbá yẹn. He won't mention the name Torí eléyìí máa wà ní àkásílẹ̀ títí láéláé ni. because this will remain forever. Torí gbogbo tá a bá ń ṣe, a gbọ́dọ̀ máa kọ ìtàn nínú Kristi. Because for everything you do, there should be a story in Christ. Bíbélì ní wèrè ni ọ̀rọ̀ àgbélébùú níwájú àwọn tó fẹ́ ṣègbè. Then the Bible says it is of not easy thing to do what is not willing in the sight of Christ. Kó mọ́ dàbẹ́ pé olùṣọ́ ìmọ̀ àráyé o, kí ló ń ṣe gbogbo eléyìí fún fàkókò ṣòfò? Mi ò fàkókò ṣòfò.
Ọlọ́run tó kùkùn fún mi ni mò ń gbéga. Let's not see this as time wasting. Ọlọ́run tí ò jẹ́ kí pípa mi tó jẹ́ kí n máa lè ṣe gẹ́gẹ́ bí ọkọ àti bàbá ọmọ òun ni mò ń gbéga. A God that has always been providing for our needs. Ọ̀nà láti kọ́ ìtayé tèmi òun ló jẹ́ kí n tẹ̀sí láti máa ṣe é. It is a journey for him to write a story. Lẹ́yìn tí mo sì ń fẹ́ kí ìwọ àti èmi kájọ pawọ́pọ̀ ká gbé Ọlọ́run lárugẹ. And of which he wants each and every one of us to do this in accordance. Bàbá yẹn fẹ́ kú. This man was about to die. Kó tó di pé ó kú bí ọdún mélòó ó kú. In few years that time. Tí àwọn tó ní ìtàn yìí bá ń gbọ́ nígbàkigbà kan bá ń gbọ́ wọ́n mọ̀ pé bàbá àwọn ni mò ń sọ nípa rẹ̀. If those people that are related to him listen to this, they will know the right person. Nítorí pé mo súnmọ́ bàbá náà bí iṣan. Because at that time he was close to the man. But kí wọ́n lè mọ bí tí ìtàn yẹn ti wá Ilé Ifẹ̀ ni. But the story happened there in Ilé Ifẹ̀. Bàbá yẹn ní oko kòkó. He had a farmland. Oko kòkó tí wọ́n ní ó tó 2 sí 3 tó dẹ̀ tóbi dáadáa. A big cocoa farmland. Níbi tí bàbá yẹn gbé ṣiṣẹ́ dé. During his time of service. Torí rìtáyà sójà ni rìtáyà tíṣà ni. He is a retired teacher. Ó máa ń jókòó ní kò kí ń kó kàn lọ supervise àwọn tó gbé oko kòkó fún ni. He only goes to the farm to supervise. Ó dẹ̀ lówó. Very rich. Ṣùgbọ́n ó bí ọmọ tó pọ̀. With very many kids. Ṣùgbọ́n kankan wá yà mí lẹ́nu nínú ìtàn bàbá yìí. The story of this man. Ìtàn tí bàbá yẹn kọ kalẹ̀ lónìí ló jẹ́ kémi náà tún rántí bàbá yẹn láti máa rántí rẹ̀ tó ti kọ ìtàn. Is the reason why he is remembering it today. Bàbá yẹn wá pé gbogbo àwọn ọmọ ìjọ lọ́jọ́ kan. Call all the children. Bàbá yẹn wá ra Bíbélì tuntun tó pọ̀. Bought new Bibles for them. Ó sì gbé ilé ọ̀kọ̀ọ̀kan àwọn ọmọ yẹn lọ́wọ́. Gave it to them each. Ó ní òun fún wọn gẹ́gẹ́ bí ogún ìbí wọn. And he gave them as their inheritance. Ó ní owó tàbí oko kòkó tó ń fi sílẹ̀. The money I have, nor the cocoa farmland. Ó ní bó ti wù kẹ́ ẹ mójútó tó. No matter how you watch over them. Ó ló máa parẹ́ ó máa tán tó bá yá. It will finish one day. Ó ní ṣùgbọ́n ohun tí ò ní tán. But something that will remain. Ó sì gbé ọ̀rọ̀ Ọlọ́run lé wọn lọ́wọ́. Is the Bible. Kò sẹ́ni tó mọ̀ tó mọ̀ pé tí bàbá yẹn ṣe. Nobody knows the meaning of what he did. Kò ju bí oṣù mélòó lọ bàbá yẹn lọ sínú àìsàn. After a few months, the man fell sick. Bàbá yẹn dẹ̀ kú. And died. Ohun tó wá yé mi tí mo fi mọ̀ nípa tí bàbá yẹn ṣe rèé o. What he understood in what that man did was. Nígbà tó yà ṣe ìsìnkú tán. After the burial. Tí wọ́n wá ní kí n wá bá gbogbo mọ̀lẹ́bí sọ̀rọ̀. That he was asked to come and speak with all the family. Gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ wípé ìránṣẹ́ Ọlọ́run bàbá yẹn ni èmi jẹ́. As he is the shepherd there. Àwọ̀ fẹ́ bẹ́ sílẹ̀ láàrin wọn. There was an argument there amongst them. Ṣùgbọ́n kébì tó sọ̀rọ̀. But before he spoke there. Lẹ́nìkan ti dìde nínú wọn. One among them too. Ló ti fomijé sọ̀rọ̀. Spoke while weeping. Ó ní òun dúpẹ́ pé ìgbé ayé bàbá òun ó dára. That the father's journey was a good one. Ó lóun sì fẹ́ kí ìṣọ̀kan wà láàrin àwọn. And he wants peace amongst them. Ó nítorí ìṣọ̀kan tí bàbá òun fẹ́ òun ló ṣe fi Bíbélì kọ̀ọ̀kan lé àwọn lọ́wọ́ kó tó di kó kú. Because it is this peace the father wanted before his death. Ó ní eléyìí dàbí pé ó ti fi Bíbélì yìí gbàdúrà fún àwọn ó dẹ̀ sọ pé káwọn máa kúrò ní ìlànà Ọlọ́run àti pé kí ni Bíbélì gan sọ nípa rẹ̀ bí kò ṣe pé fẹ́ ọmọ nìkejì rẹ̀ bí ara rẹ̀. She made them to understand that this Bible signifies peace and the father wants them to live in peace after his decease. Kí o sì fi gbogbo àyà rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. So that you can love for Christ according to yourself. Lára ọmọ tó ń sọ̀rọ̀ yìí ó jẹ́ ìkan nínú àwọn tó ti ń lọ sí ṣọ́ọ̀ṣì dáadáa. This was among the children, the one that goes to church very well. Ìgbà tó tó àkókò kéde sọ̀rọ̀. At that point he was meant to talk. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. He thanked all of them. Àti gbogbo mọ̀lẹ́bí tó jókòó. Appreciated all the families. Mo wá sọ fún ẹ tó jẹ́ olórí wọn tó jẹ́ àkọ́bí. And told the elders among them. Mo ní bàbá yín ti kọ́ ìtàn rere. That your father had written a good story. Ohun tó fi lé yín lọ́wọ́ yìí, ohun tẹ́ ẹ̀ lè gbàgbé láéláé ni. This gift he has given you is something you never forget. Ohun tẹ́ ò lè gbàgbé tẹ́ ò tún máa sọ fún àwọn ọmọdọ́mọ yín ni. It's an eternal gift. Fún ẹnìkan tó lè wà láyé.
For one man that would live pẹ̀lú gbogbo ohun tó ní with all what he possessed tó gbé bíbélì ọ̀rọ̀ Ọlọ́run lé àwọn ọmọ rẹ̀ lọ́wọ́. and gave his children the Bible as inheritance. Nígbà tó wà láyé, When he was ó fi ẹsẹ̀ àwọn ọmọ rẹ̀ mọ́ Ọlọ́run. he taught them the way of the Lord. Ara wọn tó ṣe kalẹ̀ lèmi náà sọ nípa rẹ̀ lónìí. This is part of what he's still telling today. Nípa ìdí èyí, In this, gbogbo ogún tí àwọn ọmọ yẹn jẹ látara bàbá yẹn, all the inheritance they got from that man, òmíràn tiẹ̀ ká kú. many did cherish it. Òmíràn padà síbi tó ti ń ṣiṣẹ́, kò tiẹ̀ bójú ẹ̀yìn pé ẹ fún mi ní ìkankan nínú ogún bàbá mi. Some didn't even look back. Tòró sọ wípé tí bàbá wọn ò bá ní kankan ńlẹ̀ tó kàn pé bíbélì lé àwọn lọ́wọ́ pé ogún tó fún òun yìí wípé ó ti tó èrè fún un. They believe the Bible that was given to them as inheritance is more than all those. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ogún rere. The word of God is a good inheritance. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ìtàn rere. It's a good story. Àwa òbí, You parents, kí ni ìtàn tí à ń fi sétí àwọn ọmọ wa? what are those stories you're telling your kids? Ṣé àmúnú wọn dùn pẹ̀lú ìtàn àbí àǹbánú wọn jẹ́? Are you actually teaching them to be happy or to become sober? Ohun tó bá já sínú ayé àwọn ọmọ lónìí, Whatsoever you imbibe in them today, òun jèrè rẹ̀, àwọn ọmọ náà yóò sì jèrè rẹ̀. you will reap it, and the children, your other offspring too, will inherit it. Eléyìí tó túmọ̀ sí wípé This means ìtàn tí a lè kọ nípa rẹ̀, tí a lè sọ nípa wa, òun ni Ọlọ́run. the only story that can be written amongst ourselves is the story of God. Olùgbọ́ ọ̀rọ̀ yìí, You, the listener, irú ìtàn wo ni wọ́n kọ? what kind of story are you writing? Mo gbà yín níyànjú láàárọ̀ yìí Telling you this morning, láti rí ọ̀rọ̀ Ọlọ́run bí ogún rere, see the word of God as a good inheritance. láti rí ọ̀rọ̀ Ọlọ́run bí àǹfààní tó dára jù tí àwọn ẹlòmíì kò ní. See it as the best opportunity you've got in which others do not have. Lóṣù yìí, ọ̀rọ̀ náà yóò sì bùkún ayé wa. This month, the word will bless Lóṣù you. yìí, ọ̀rọ̀ náà yóò sì ṣe ọ̀nà wa ní rere. The word will make your path. Lóṣù yìí, ọ̀rọ̀ náà yóò tú wa sílẹ̀ kúrò lọ́wọ́ gbogbo ogun ayé. It will deliver you from every problem of life. Balógun ọ̀run wípé, Balógun ọ̀run wípé, The heavenly chariot seat. fi ọ̀rọ̀ rẹ rán mi sọ kìkì ọ̀rọ̀ kan sí kí n lè mú lọ sílé fún ọmọ mi yóò sì rí ìmúláradá. Tell me one word that I will take home that will heal my son. Nítorí ìdí èyí, Because of this, ó ṣe pàtàkì. it is very important. Tí a bá wo ẹ̀kọ́ ìní, If you look at today's a ti ń lesson, sọ tipẹ́tipẹ́tipẹ́. this is what we've been telling ourselves. Gbogbo wa láti mọ̀ nípa ìkórè. We all know about harvest. A mọ̀ lànà ìkórè. We know the way we do it. Kódà ẹlòmíì tún mọ̀ ní olùṣọ́ àgùntàn gan-an gbà mí. Some even know it more than the shepherd. Ṣùgbọ́n a kàn mẹ́nu bọ̀ ọ̀rọ̀ ìkórè díẹ̀ ni. We will only tell you a little. Gbogbo ohun tí mo sọ látàárọ̀ yìí, All this we say ọ̀rọ̀ ìtàn ayé wa náà ni. is about our life. Bí a bá bá lọ́run ṣòwò, a kọ ìtàn rere ni. If you actually walk with God, then you write a good story. Nígbà tá à ń ṣe ìfinijoyè ìfinisípò àwọn èèyàn wa níbí báyìí, When we are appointing people to different positions here, àwọn orúkọ kan ní ìsíwálé tí ń bẹ̀ some names are being mentioned tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun nínú ìjọ yìí. that have walked mightily in the church. A tún fi ojú rere wo aya rẹ̀ lọ́jọ́ náà. A tún fojú rere wò torí pé iṣẹ́ tí ọkọ rẹ̀ ṣe sílẹ̀ kò parí torí pé ọkọ rẹ̀ ti kọ ìtàn nínú Kristi. Even the wife was actually honored because the husband has written a good story in Christ. Ìjẹ́ àwa náà fẹ́ kọ ìtàn rere káyé lè máa sọ nípa wa. Are you ready to write good stories that the whole world will Bó tell? ṣe máa sí ẹ̀sìn tó ń gbàdúrà tó ń ṣọpẹ́ ìtàn rere ló ń kọ́. As you have been worshiping and serving God, then you are actually doing a good thing. Bó ti gbé ìkórè lárugẹ tó ń mú gbogbo wa tó fi bọ̀ Ọlọ́run ìtàn rere ló ń kọ́. The way you are even being supportive to the harvest and to the church, then you are writing a good story. Ọmọdé máa ń kọ ìtàn, àgbà máa ń kọ ìtàn. Both young and old. Hallelujah. Hallelujah. Lórí ọpẹ́ On Thanksgiving àti ìkórè. and harvest. Kò sí àdúrà tá a lè gbà There is no prayer you might pray tí ò ní ní ìdènà tí a bá fi rúbọ sí. that will not have any hindrances without you doing an offering. Mi ní lè tẹ̀síwájú púpọ̀ nínú ẹ̀. I won't want to explore further. Ṣùgbọ́n tá a bá wo láti inú Genesis nígbà ayé Kéènì, Noah, Abrahamu, a ó rí pé
Genesis, about the story of Cain, Abel, Noah, you know we talk about more of sacrifices. Nígbà tó dé títí kan Solomon ló ṣe ìrúbọ. Even till the time of Solomon. Nígbà tó dé inú májẹ̀mú titun, wọ́n pè ní ẹbọ ọpẹ́. It was called thanks offering. Òun ni wọ́n pè ní thanksgiving lénìí. And that is what we call thanksgiving today. Kò sí àdúrà tá a lè gbà. There is no prayer you say. Ìmùgàn kí ẹ̀sìn ìgbàgbọ́ tó dé. Even before the àwọn bàbá wa believe lórí ètùtù tí a pè ní ìrúbọ. Our forefathers believed in sacrifices. Nígbà tó bá gbé ẹbọ wọn kalẹ̀ ní ìkóríta mẹ́ta. When they put it down at the 3 junctions. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà sí. They pray of it. Kí ni ìtumọ̀ ẹ̀? That signifies what? Àwọn kan wà tá a fẹ́ bọ́. There are some people you will feed. Àwọn kan wà tá a fẹ́ kó jẹun. Some people are hunger. Àwọn ẹ̀mí àìrí kan wà tí wọ́n fẹ́ gbà á. These are unseen spirits that have to take it. Kì í dẹ̀ ṣe pé wọ́n fẹ́ gbà á. And it's not as if they are collecting. Wọ́n fẹ́ dí àdúrà wa lọ́wọ́ ni wọ́n fẹ́ kádúrà ọmọ Ọlọ́run kankan gbà. They are there to hinder you from your prayers being answered. But Ọlọ́run gbójú wọn lọ. But God is wiser than them. Bàbá fẹ́ gba nǹkan dúdú lọ́wọ́ ọmọdé, Yorùbá ní àfi pupa tán jẹ. If you want to take a black thing away from a child, then you give him a shining one. Àwọn alágbára yìí fẹ́ láti dí àdúrà àwọn ènìyàn Ọlọ́run lọ́wọ́ láti má lè jẹ́ kí àdúrà wọn kó gbà. These powerful people are there to hinder your prayers from being answered. Àwọn bàbá wa ti rí àṣírí ìyẹn papà kó tó di pé ẹ̀sìn dé. Then our forefathers had foreseen this before Christianity. Nígbà tó bá gbé oúnjẹ yẹn kalẹ̀. After placing the food there. Àwọn tó fẹ́ dí àdúrà wọn lọ́wọ́, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ju oúnjẹ jẹ, wọ́n máa jẹun. Then those unseen spirits there. Olùsọ̀kọ́ òdodo ni mo ń sọ, olùsọ̀kọ́ lọ́dọ̀ mo ń pa. I say this is true or false. Tí wọ́n bá fi àṣírí ẹ̀mí hàn ẹ́. If you go in spirit. Tó bá jẹ́ni tó ríran ẹ̀mí. And see vividly. Gbogbo bẹ́ẹ̀ ṣe wà ṣọ́ọ̀ṣì ń sin ẹyin nìkan bọ́lẹ̀ wà mí o. You will know that even here, you are not the only one here. Bó wà ń yàrá ẹ̀, you are not alone. If even in your room, you are not alone. Mi ò dẹ́rù báyọ̀ o. I'm not making you scared. Báwo ló ṣe máa sùn nínú yàrá ẹ̀ tó máa rí rẹ̀ ní London? Why will you sleep in your room and you are seeing yourself in London? Báwo ló ṣe máa wà nínú yàrá ẹ̀ táwọn kan máa gbé ẹbọ oúnjẹ burúkú kan wá tọ́lọ́ ń bá lè máa gbà ẹ́ kó mẹ́ o ò ní jẹ oúnjẹ yẹn. Why will you sleep in your room when some people prepare delicious food and bring to you? But it's not to save you, you won't eat out of it. Oríṣiríṣi ìnáwó máa ń wá rìn. They will take you go on different journeys. Nígbà táwọn yẹn bá ń dún oúnjẹ yẹn jẹ lọ́wọ́. As they are rushing the food. Wà á bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà bóyá bàbá dá mi lóhùn o, jẹ́ kó dáa fún mi o, jẹ́ kó dáa fún mi o. Ẹgbọ́n tí Dábìlì sọ, ó ní wọ́n tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ní ojú àwọn ọ̀tá. Ibẹ̀ yẹn ò ní kóòdù, kò ní kóòdù, ó ní kóòdù. That place has a code. Ẹni tó ń ṣọpẹ́. Person giving offering. Ó ń rúbọ. Offer. Ó ń ṣètùtù. Offer sacrifice. Ó ń pa àwọn kan lẹ́nu mọ́. To keep some people out. Àwọn tó fẹ́ jí àdúrà rẹ lọ́wọ́. Those people that are ready to hinder your prayer. Àwọn tó fẹ́ kádúrà rẹ gbà. That are not wanting your prayer. Ó ti gbóúnjẹ kalẹ̀ fún wọn. You are giving them that food as a distraction. Àwọn ọmọ ti fún lọ́rùn. They are there to battle with the food. A ti ní jẹun tó gbé wá epo rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ lórí ẹ̀. As they are distracted with that food. Kọ́lá tún bẹ́ẹ̀ bá ọtí kó tún fẹ́ yin òróró sínú rẹ̀. If you now put even big egg with palm oil. Èsì ò. Ṣé náà jókòó? They will sit. Ká ṣe rẹpẹtẹ. Títí àgbà. Títí kò máa fi gba ọmọ àgbà lọ́wọ́ Ọlọ́run. Until you get what you get from God. Ṣùgbọ́n Olúwa ṣàánú mi, Olúwa ṣàánú mi, ó gbàdúrà ọdún 5-10. If you keep praying and praying. Kò ṣọpẹ́. No thanksgiving. Kò ṣe kórè. No harvest. Kò mú nǹkan kórè wá. No harvest. Kò tiẹ̀ ní àkókò kan tó yin Ọlọ́run. No time to praise God. Irú ẹni bẹ́ẹ̀ ò lọ bí kankan o. That kind of person is not going anywhere. Ó lè dé ìjọba Ọlọ́run o. You can hear it. Ṣùgbọ́n ayé á lè koko fún un. But this earth will be so strong. Báwo tí ìwé òwe sọ? Listen to what. Ó ní ẹnìkan wà tó ń fúnká. Says some people will be spread out. Ẹnìkan wà tó ń fúnká. Some will spread out. Ó ní síbẹ̀ ó ń bí sí, ó ń ní sí. Said that person keeps getting more. But ẹnìkan wà tó ń háwájú bó ti yẹ lọ. But someone
us what he had, ó ní kìkì sí àìní ni. and he became more poor. ó wá dà sí wẹ̀sì wọ́n ní kò sọ pé òun káwọ́ gbéra. At the point they say, yeah, bring your thanksgiving, you would put your hand in your pocket. ẹlòmíràn tún fi ṣe kàámi ṣèbó olùṣọ́àgùtàn ló máa jẹ́. Some will even say, after all, it's the shepherd that eats it. kò sí tó kẹ́ pẹ̀lú yẹn. You should be less concerned with that. bó o sọ pé olùṣọ́ jẹun. If you do it, shepherd will eat. bó o sọ pé olùṣọ́ jẹun. And if you do not, he will still eat. ìyẹn mú ní Samaria. There was famine in Samaria. Elijah nìkan lè bí o pa. Elijah was the only one that was not hunger. so tọ́lọ́run máa fi bọ́ olùṣọ́àgùtàn ó ti wà lọ́wọ́ Ọlọ́run. For what the shepherd will eat, God has made provision for it. òṣìṣẹ́ Olúwa bí àwọn ènìyàn kọ̀ bí wọ́n fẹ́ wọ́n kọ̀ èèrà ilẹ̀ ó jẹun ẹyẹ ìwò ó jẹun ẹyẹ líli ó jẹun. Either you want it or not, what God has created will eat. ṣùgbọ́n torí tiẹ̀ ni ẹ̀wọ̀n tó kó bá Abraham. Look at what happened to Abraham. Abraham, Genesis 15. ó ní rúbọ ọpẹ́ sí mi. God asked him to bring offering. lóòótọ́ Abraham gbọ́n tọ́lọ́run sọ. He did it actually. olúwa pẹ́ yẹn lóòótọ́. He did it. ṣùgbọ́n nígbà tó dé àárín kan. But at the point, ó lóun fẹ́ wẹ tó fẹ́ gba ẹbọ ọpẹ́. he wanted to know the person coming down. ìdí ìbá fi gbé ẹbọ kalẹ̀ kó bẹ́ẹ̀ ṣàdúrà àgbà káwọn tó fẹ́ dènà àdúrà ẹ̀kọ́ lè tètè máa dúró jẹ́jẹ́. Instead of him to look away from the sacrifice and continue praying. Abraham ò gbàdúrà o. He wasn't praying. ó lé àwọn ẹyẹ dànù àwọn ẹyẹ tó wá ó lé wọn dànù. He sent the birds that came down. Ọlọ́run dẹ̀ máa ṣírí tó ṣe sọ pé kó wá ṣọpẹ́. And God knows why he asked him to come and kneel. ìgbà tí bàbá wọn Ọlọ́jẹ̀dé bá wa sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn. When Baba Oledele came, wọ́n sọ nípa ọ̀run kìíní ọ̀run kejì ọ̀run kẹta ọ̀run kẹrin àbílẹ̀kọ́. he talks about wọ́n sọ bí àwọn èèyàn ṣe àwọn kan ṣe ń gbé bẹ̀ ibi dé ṣù ń gbé ẹni pé kó tó ní pé àdúrà wa lè kọjá sọ́dọ̀ Ọlọ́run ọ̀run kan ní èṣù àtàwọn ogun ẹ̀ wà tí wọ́n dí àdúrà àwọn èèyàn lọ́wọ́. this is to show you that there are different levels at which your prayer needs to get to, and the space where we have the devil and his men, they are there to hinder your prayer. tó bá wá yà sìkò ìkórè. At the time of harvest, àbásìkò tó yẹ ká ṣẹ̀sìn. or the time you're supposed to serve mo God, ní mo sọ ọjọ́ kan mo ní mo kẹ́kọ̀ọ́ lára àwọn ọmọ kan. said, I learned from a woman. màá kọ́ máa rí ayẹyẹ ẹbí dè máa kí ló dé ojoojúmọ́ lẹ̀ ń ṣe nǹkan ṣọ́ọ̀ṣì yẹn ní rárá. He keeps noticing the woman that she ó ní lára àwọn ohun èlò láti sin Ọlọ́run ní ọpẹ́ jẹ́ Olóhùn ò lè ṣe kóhùn lọ ṣọ́ọ̀ṣì kóhùn máa ṣọpẹ́. said she is good at giving thanks offering. àwọn tá a bá kọ níláyà wọn á rí àṣírí yẹn. It is for only those who are wise. Ọlọ́run fẹ́ fi ọpẹ́ tó ní kábírámù ṣe ó fẹ́ fi bọ́ àwọn kan kí ó fi oúnjẹ yẹn síwájú wọn kábírámù Ábúráhámù bá lè gbà bọ̀ Ábúráhámù ò ṣe bẹ́ẹ̀ ṣe ló dí wọn lọ́wọ́ láti jẹun fúnra Ọlọ́run ló bínú pé Ábúráhámù à ń gbọ́mọ adìẹ lọ́wọ́ ọkú ó láti tó ń bá rí ebo ni àbí tó ń bá rí àtàlọ́ jẹun ní tẹ́mi ìmàṣírí nǹkan tí mo ṣe ní kò sọpẹ́ ni mo sọpẹ́ tán àwọn kan wá dé wọ́n fẹ́ gba ọpẹ́ yẹn wọ́n fẹ́ gbọ́ ó wá lé wọn dànù sórí àkóbá tó wà bẹ́ẹ̀ ni pé ó ti dè wọ́n lọ́nà láti jẹun látòní lọ àwọn ọmọ rẹ yóò sì rú ní ilẹ̀ àjòjì níbi tí a kò ti mọ̀ wọ́n kì í ṣe bọ́lọ́run bínú sí Ọlọ́run ò bínú sí Ábúráhámù. Yes. Abraham actually gave offering to God, but he sent the birds away. These birds that God has sent to feed on the food. But basically, God was angered and cursed his generation. Ọlọ́run ò bínú láti sọ fún Abraham pé àwọn ọmọ rẹ̀ yóò sì nílé àjòjì àṣírí tó hàn sọ́lọ́run ni pé àdúrà tó yẹ kó dọ́dọ̀ òun láti lè fi àpúrúfù nǹkan tó ń fẹ́ àwọn tó yẹ kó jókòó sí oúnjẹ kó jẹun kó ń dẹ̀ máa rúbọ kó máa ṣàdúrà sí ẹbọ àwọn yẹn ò rí oúnjẹ jẹ ó ti lé wọn dànù wọ́n dẹ̀ máa dí àdúrà ẹ̀ lọ́wọ́ kò sí bóyá fẹ́ ṣe àdúrà yẹn ò lè dọ́dọ̀ Ọlọ́run èèyàn mélòó ló lè rí búra nínú yín láàárọ̀ yìí ẹni tó bá lè proud pé láàárọ̀ yìí mo lè rí Buhari tàbí mo lè pe Buhari lórí aago bó ṣe jẹ́ ààrẹ wa tó kó nà wọ́n sókè gòkè hallelujah. Who amongst us can say he is reachable to the president? èèyàn mélòó tẹ́lá tẹ̀ ní nọ́mbà Sanwó-Olú lọ èèyàn mélòó ló lè proud pé tí n bá pe Sanwó-Olú bí mo ṣe wà tó bá ní kọ́ mi lọ́wọ́ kan ló máa ní èèyàn mélòó ló lè sọ nínú wa láàárọ̀ yìí àtòkùnṣọ́ tó ń sọ̀rọ̀ náwó ẹ̀ sókè gòkè hallelujah. How many of us can call even the governor directly? ibi tọ́lọ́run wà ó jìnnà ju yẹn lọ.
Where God is farther than that. Àwọn ẹlẹ́mìí èṣù wà lábẹ́lẹ́ méjì tí wọ́n fẹ́ di àdúrà ẹ̀mí àtìlẹ́ lọ́nà. We have the evil doers that are in between that are ready to hinder. Ohun tó fẹ́ máa fi yanjú ẹ̀ ní pé kó o ṣiṣẹ́ f'Olúwa. What you will do is to work for God. Jẹ́ ká tó kọrin kó ní èmi ìfẹ́ ká fi àkókò ṣòfò torí bàbá ṣe pẹ́ tó la ṣe máa lóòdù kìíní tó dẹ̀ máa gba owó lọ́wọ́ wa láti lóòdù ẹ̀. I don't want us to spend much of our time. Ó ní ẹni ṣiṣẹ́ òní mo rántí iṣẹ́ ẹ̀fún aráyé ìgbà ìbẹ̀rẹ̀ dé iṣẹ́ làwọn níbẹ̀. Ẹ ṣe hallelujah pé òun gbé ilé Ọlọ́run lárugẹ. If you are elevating the house of the Lord, òun dá sí nǹkan tọ́lọ́run. you are actually being supportive in the house of God. Olùṣọ́ Shepherd, ẹ gba owó yìí. take this money, Ẹ bá fún ìjọ. give it to the church Wọ́n máa fi ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́. to continue elevating the word of Ó God. ń to ìṣúra rẹ̀ jọ sọ́run ni o. That person is actually working for his Olùṣọ́ Olùṣọ́. nǹkan kórè mi lélẹ́yìí. This is for my harvest. Mi ìdẹ̀fẹ́ kẹ́nikẹ́ni mọ̀ pé mo ti gbé nǹkan kórè mi wá o. And I don't want anybody to know about this. Olùṣọ́ Shepherd, ìjọ Ọlọ́run yẹn gbọ́dọ̀ kún mọ́tò. I want the church. Mi ò lówó gbogbo mọ́tò yẹn lọ́wọ́. I don't have all the money. Àwọn ẹgbàá yẹn báyìí nínú ẹ̀. Take this amount. Ó ń kọ́ sí ọ̀run kí hallelujah. Hallelujah. Tó bá wá dé àsìkò ọpẹ́ tó ń ṣe sí. And at the point of Thanksgiving, Bó o ti ẹ̀rù gbogbo nǹkan wá kó fẹ́ fi ṣọpẹ́. even if you didn't bring heavy loads, Wọ́n bá pe ọpẹ́ gbogbo ìjọ torí pé o pìpíà. even when they say this Thanksgiving is Ó yẹ kó o lè contribute sí nǹkan gbogbo ọjọ́. you are supposed to contribute to that. Ó yẹ kó o lè ṣe gbogbo ìyẹn níwájú Ọlọ́run. You should have done something in the house of God. Tó bá dàsìkò kórè. At the time of harvest, Tí o tiẹ̀ sí lára ìgbìmọ̀ kórè. that you are not even part of the committee. Ẹ̀yin ìgbìmọ̀, mo ti wà ní chọ́ọ̀chì kan rí. You have been in one church before. Olóhùn kan náà ni olóhùn bẹ́ẹ̀ ni. Olowo Parish. Àmọ́ tó wá já màálù méjìlẹ́ láàárọ̀. Àmọ́ tó wá já màálù méjìlẹ́ láàárọ̀. Èmi ò tí ì mọ̀ wọ́n dò ní tẹ́mi fi kó ń bẹ̀ o. They just saw 2 cows that was delivered. Wọ́n ní báyìí máa ń ṣe nìyẹn. So that's how the person Àwọn does. ẹlòmíràn kan wọ́n sí lára kọ́mítì wọn dẹ̀ pẹ́ nìkan kan sọ wọ́n kàn dé lọ́wọ́ àárọ̀ bí ọwọ́ aago márùn-ún ẹ̀wọ̀n pé Èkó ìgbàkígbà ló lè rìn. Wọ́n lè wá já màálù bílẹ̀ fún kórè. They will just deliver those cows. Tó bá gbé àkọ́kọ́ tó ń kọ́ ṣe ẹ̀rù àkọ́kọ́ bà wọ́n bọ̀ wọ́n ti rí pé ó ti ń di léraléra. This has been happening time to time. Torí pé àṣírí yẹn hàn sí àwọn yẹn wípé èèyàn gbọ́dọ̀ ṣe ìrúbọ tàbí ẹbọ sí Ọlọ́run. Because they understand they have to sacrifice to God. Àwọn wàásù kan wà tó lòdì tí àwọn èèyàn máa ń ṣe tó máa ń sọ. There are some sermon which is wrong. Wọ́n á ní Jésù ti rúbọ lẹ́ẹ̀kan lọ́jọ́ pé kò sí nǹkan tó ń jẹ́ ẹbọ mọ́. They will say Christ has given the offering, then there should be no offering anymore. Àkọ́kọ́ ìdúpẹ́ là ń sọ nípa rẹ̀. A sọ pé ẹbọ tó ń rú nínú Bíbélì ní Old Testament tó máa ń ń ṣe ètùtù nínú pẹpẹ. Àkọ́kọ́ ìdúpẹ́ kò sí church kan tí ń ṣe ìdúpẹ́. This we refer it to the Thanksgiving, just like the sacrifices they give. Let me tell you, Jésù ò kan ìdúpẹ́ tàbí ọpẹ́ ṣíṣe. Jésù ò kan mọ́ orígi àgbélébùú o. Jesus did not crucify himself for that. Tọ́lá ní ẹ̀mí kò wá láti pa òfin tàbí iṣẹ́ àwọn wòlíì irun bí kò ṣe láti mú iṣẹ́. Because he said he has not come to abolish or to cancel any act. Ìwé Mátí orí karùn-ún yẹn wà. This is found in the book of Matthew. Jésù ò kan ọpẹ́ ṣíṣe mọ́ àgbélébùú. He did not crucify Thanksgiving with himself on cross. Ètùtù ẹbọ ewúrẹ́ àgùntàn tó fi rúbọ pẹpẹ nígbà náà ni Jésù káńsù ẹ̀ ló fi rẹ̀ wọlé lórí. He only cancelled the sacrifices that requires blood, lamb, and everything. But títí di àsìkò yìí. But today, Ọpẹ́ ṣíṣe ṣe pàtàkì fún wa bẹ́ẹ̀ tí ni ìkórè ṣe pàtàkì fún wa. Thanksgiving is of high importance to us. Ẹ bá mi wo ẹ̀kọ́ kejì mo ti sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ àkọ́kọ́ ẹ̀kọ́ kejì ká ẹsẹ̀ bí méjì bẹ́ẹ̀ káwá lọ dánu ló ká gbàdúrà. Ẹ̀kọ́ kejì dà yes. Ẹ̀kọ́ kejì. Kò sẹ́ni tó ṣí ẹ̀kọ́ kejì sílẹ̀.
Yes ma. Níbo ni ẹ̀kọ́ kejì yẹn ma? Mark 4 láti 26 ó yẹ bẹ̀rẹ̀ ma. Ó wí pé bẹ́ẹ̀ ni ìjọba Ọlọ́run. Sórí ilẹ̀. Kó sì sùn. Kó sì dìde. Ní òru àti ní ọ̀sán. Kí irúgbìn náà kí ó sì so jáde. Yes. Kí ó sì dàgbà. Òun kò sì mọ bí ó ti rí. Nítorí ilẹ̀ a máa so èso jáde fún ara rẹ̀. Yes. Èkíní ewu. Lẹ́yìn náà ìpè. Yes. Lẹ́yìn náà ìkùnà ọkà nínú ìpè. Yes. Ṣùgbọ́n nígbà tí èso bá pọ̀ tán. Nígbà tí èso bá pọ̀. Lójú kan náà. Lójú kan náà. A ó tẹ ìdòjé bò. A ó kórè ẹ̀. Nínú rẹ̀. Yes. Torí ìgbà ìkórè dé. Torí ìgbà ìkórè dé ẹ ṣe. Àgbàdo tẹ ẹgbẹ̀ tó pọ̀. The maize you have planted is burning. Iṣu tẹ ẹgbẹ̀ tó pọ̀. Yam you planted. Wọ́n pe àwọn àgbẹ̀ kan ní àgbẹ̀ alárojẹ. There are some farmers that farm because they want to eat. Àwọn àgbẹ̀ alárojẹ ò lè rí nǹkan tà. Nǹkan fẹ́ jẹ ni wọ́n pè é fún. They don't sell but to eat. Ṣùgbọ́n tí owó bá pọ̀ tó pọ̀ dáadáa. When you have large area of farmland. Tí rẹ̀ bá jáde dáadáa. When the fruits matures, when it ripes. Ó di dandan kí akórè rẹ̀. Then there will be harvest. Ẹ̀ẹ̀kan náà ló dé máa ṣe yẹn. This will be done once. Wọ́n lè fìjọ́ mẹ́ta ṣe, wọ́n lè fìjọ́ márùn-ún ṣe. Either 2, 3, 5 days. Ibẹ̀ náà ti máa mọ èyí tó dá ń bẹ̀, ibẹ̀ náà ti máa mọ èyí tí ò dá ń bẹ̀. Then you go to good one and the bad one. Èyí tó máa gbé lọ sọ́jà tó jẹ́ àlùkámọ̀ rere, wọ́n mọ̀ bọ́n ṣe máa ṣe, èyí tó máa túbìn, èyí tó máa fi pamọ́. Èyí tó bá dàbẹ́ pé ó fẹ́ ní àwọn pírọ́blẹ́mù díẹ̀díẹ̀, ó lè má ṣe jẹ, wọ́n dàánú sí ẹgbẹ́ kan káwọn ẹyẹ wọ́n fi ẹyẹ. Then and then you will be able to know the one to sell, to eat, to replant or to waste. Bẹ́ẹ̀ ni ìran ènìyàn tí Ọlọ́run pín sí pápá oko rẹ̀. This is the same as we human beings. Psalm 100. Psalm 100. Ó ní ẹ̀wọ́ ìwà ẹ̀sìn Olúwa ilẹ̀ gbogbo, ẹ̀fẹ́ àdọ̀sìn Olúwa, ẹ̀wá ti ń torí síwájú rẹ̀, kí ẹ̀jọ́ náà tó lú ọmọ Ọlọ́run, tirẹ̀ ní àwa lè yan rẹ̀ àti àbùtọ́ pápá oko rẹ̀, àti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ pẹ̀lú yìí. Mo tí mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ ni pé irúgbìn ni wá. We are all plantations. Ṣùgbọ́n ní tàbá kíyèsára if care is not taken. If care is not taken. Tí a bá kíyèsára. A lè sọ́ra wa di èkó. We can become weeds. Nípa ìwà wa. With our acts. Nípa ìnífẹ̀ẹ́ ọmọnìkejì. Because we love not our neighbors. Nípa ìnífẹ̀ẹ́ Ọlọ́run. Because we don't love God. Ṣùgbọ́n bí Ọlọ́run ṣe pè wá. But God has called us. Tí àwa kan wà ṣọ́ọ̀ṣì láàárọ̀ yìí. For us that have come to serve Him this morning. Táwọn kan jẹ́ ìrántí láti sin lọ́hùn. Why some not even remember to serve Him? Tó yẹ pé ọ̀tọ̀ níbi tí yẹn máa ń ká wọn mọ́ ní gbogbo ìgbà. You would always see them somewhere at every time. Ṣé a lè fi wá wéra wa? And we sọ̀rọ̀. no. Ẹ̀yin ọmọ ayé bàbá ilẹ̀ mẹ́sà ẹ̀jíwá ṣe jíire láàárọ̀ yìí. Àjíire o, ẹ bá mi gbé fọ́ọ̀kù. Forí fọ́ọ̀kù bàbá. Ìjáyà bàbá. Àgbò. Eré bàbá wo wà ní láàárọ̀ yìí. Ọmọ aláboyún méje ni mo fẹ́. Ẹ wá lọ yọ ọmọ aláboyún méje wá kí n lọ dẹ́kun ní ojú ọ̀nà nìkan bẹ́ẹ̀ á júwe fún wọn. Mo fẹ́ lò ó. Ṣé àyàtọ̀ síra? Ẹ sọ̀rọ̀. Are we not different? Ní ìdílé wọn yìí o, nínú ayé lónìí, a máa ra wọn tó jẹ́ pé iṣẹ́ ibi náà máa jí láti pe àwọn èèyàn sí láti ṣe. Ṣé rí politician parents yẹn? Politician aspirants yẹn. As that politician. Ẹ̀mí ò gbọdọ̀ sí láyé títí ijọ́ méje. You should kill him before 7 days. Àwọn tí wọ́n jọ ń dupò yẹn ti kó ẹ̀mí ẹ̀wà fún wa. The other opponent has brought his money to you. Ẹ̀wọ́ bá dáná mọ̀ tó ẹ̀ ṣí. Open that bag. Kí ló wá bẹ́ẹ̀? Owó náà.
ìyá yóò dá. Owó ẹ̀mí ènìyàn. Èmi Sunday mo lè fẹ́kẹ́ lọ ká mọ́ ṣọ́ọ̀ṣì kẹ́kẹ́ mọ́ fọ́ orí wèrè dánù. Bàbá nígbà ìṣẹ́jú kan lọ. Ẹ̀dọ̀ ṣáàyàtọ̀ síra. Àbí lọ sí pẹ́. Àbí kò sí ló ẹ̀rù. Abẹ́yẹ òyìnbó tó ṣẹlẹ̀ láyé báyìí. Ká gbẹ̀mí èèyàn, ká káyàn wọlé, ká jíyàn gbé. Ẹ mọ̀ wọ́n ń ṣe ní ti ẹ̀kọ́ tó ṣe. These have become rampant amongst us. Kò sí àṣeyọrí iṣẹ́ kankan láì ṣe pé a bá jókòó sọ̀rọ̀ nípa rẹ̀. There is no success of in doing without being planned. Nígbà táwọn kan bá wà tó wà nínú ipò yẹn. Those that are in that position. Tọ́lọ́run lè wọ iwájú rẹ̀ láàárọ̀ yìí. And you are God is seeing you this morning. Ìbéèrè mi ni pé inú Ọlọ́run máa dùn sí ẹ láàárọ̀ yìí àbí òní tún. God be happy with you this morning or not? Ṣé torí pé orí rẹ ní ṣọ́ọ̀ṣì? Is it because you are found in Torí pé orí rẹ ní mọ́ṣáláṣí? or in mosque? Ṣé gbogbo èèyàn ní ó lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ yìí? Is it Gbogbo èèyàn ló lọ mọ́ṣáláṣí? church this morning? Àwọn kan wà lẹ́yìn pé iṣẹ́ aburú ni wọ́n ń gbé kọ̀ọ̀kan ṣe. Some are meant to do evil. Ó yàtọ̀ sí wọn. They are different. Sọ pé mo yàtọ̀ sí wọn. Sọ pé mo yàtọ̀ sí wọn. Èmi ọmọ ọdún láti mo yàtọ̀ sí wọn. I all that I'm different. Ìdè dúró láàárọ̀ ìwé yẹn ti dá ẹ̀. That's right. Ó yẹ ti sọ rẹ̀. Amen. Àwọn Ọlọ́run ti wọlé wá báyìí. Amen. Oṣù yìí ti jẹ́ oṣù àyàmọ́ rẹ̀. Amen. Oṣù yìí ti jẹ́ oṣù ṣẹ́lógún rẹ̀. Amen. Oṣù yìí ti jẹ́ oṣù àṣeyọrí rẹ̀. Ó sọ fún Ọlọ́run láwọn ẹgbẹ́ Olúwa kọ́ mi láti ṣètò rẹ̀. Rọ́ mi ní agbára láti ṣètò rẹ̀. Kọ́ mi láti máa yìn ọ́. Kọ́ mi láti máa sìn ọ́. Kọ́ mi láti máa gbé ọ̀gá. Agbára ìwà láàyè Olúwa gbé wọ̀ bóyá gbàdúrà. Jésù Olúwa wá. Olúwa kọ́ mi láti kọ ìtàn rere. Teach me to write a good story. Jésù wọ́n sáyé kọ ìtàn rere. Jesus came and read and Solomoni wọ́n sáyé kọ ìtàn rere. say as Solomon. Abraham wọ́n sáyé kọ ìtàn rere. Abraham came and wrote a good story. Àwọn bàbá ńlá wa kí Jésù tó dé wọ́n wá sáyé wọ́n kọ ìtàn rere. Our forefathers have written the same good thing. Lónìí à ń sọ nípa àwọn bàbá wa Odùduwà. This today we talk about our father Oduduwa. À ń sọ nípa àwọn bàbá wa Awólọ́wọ̀. Before we discussed about Awolowo, À ń sọ nípa àwọn bàbá wa Olóyè Abíọ́lá. we discussed Abiola. À ń sọ nípa àwọn àgbààgbà hero in our land. Àwọn akọni ìgbàgbọ́, àwọn akọni ènìyàn. Wọ́n kọ ìtàn rere. Mighty men on earth. Àwọn alágbára ní ilẹ̀ Yorùbá. Mighty Wọ́n kọ ìtàn men rere. have written good story. Olúwa lónìí kọ́ mi láti kọ ìtàn rere. Ó yẹ gbàdúrà. Oh God, Jesus Christ. Michael, the one of God. Gbàdúrà, 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 gbàdúrà.